ìyẹn máa mọ̀ ní gẹ́gẹ́ bí àfa mi ti kọ́ mi Mọ̀lánà asbúlọ́lá ìyẹn sì ráyè àwọn ẹni Ọlọ́run àti ẹ̀ tó bẹ́ẹ̀ àtó bẹ́ẹ̀ kí bàbá dákun ká má bínú gbogbo tí wọ́n ń gba owó kíníkan yìí ká dáa dúró ká má gba nǹkan kan mọ́ kí fèrè yóò máa lọ ọ̀dọ̀ bàbá inú ẹ́stéètì yìí ìyàwó ti wọbẹ̀ tíráfíkì ló mú nínú ẹ́stéètì èmi gan mú rìn láti junction yẹn débi ni mo bọ́ lẹ́nu mọ́tò tí mo ń sáré tó bá ti dé sí kí bàbá ó so igi kí wọ́n ṣàdúrà fún wa káyàndá wọn nítorí ìfẹ́ Ọlọ́run àtàná Muhammad gbogbo owó kìnìkan ká má gbà kankan mọ́ ká dáa dúró báwọn ká má gbà kankan owó tá a lè gbà níbí oníká kí bàbá káàbọ̀ àádẹ́kùnmọ̀lá. adúpẹ́ fún ṣúgà masha Allah Sheikh Al-Khaleely أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم pẹ̀lú ìyọ̀ǹda bàbá wa àgbà Maulana hasbunallah Gbódòfù àti bàbá wa Alfa Nla Lejigbo bàbá wa àgbà tí wọ́n ń jẹ́ ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin ẹ dákun ẹ bá ń pariwo ṣéwù yìí kó lòkè dáadáa ọba tí ó ṣọ́ bàbá látòdìdí Ìlọrin délùú Èkó láyọ̀ àtàláfíà ọlọ́mọṣà bá wa ṣe ìsọ̀kalẹ̀ wọn padà sílé nírọ̀rùn ẹ tún bá wí ṣéwù nílẹ̀ kan sí kó pẹ́ lẹ́ẹ̀kẹta láláì má gbàsìkò bàbá mo fi wá ń wí gbólóhùn pé nasala libashiru bihardina sísọ̀kalẹ̀ bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin. bó ni ò ti ní jẹ́ ìdùnnú àtayọ̀ fún wa. ìgbà tó já sí pé kẹlímẹ́tù libashir mushtaqatun mina libushra. sísọ̀kalẹ̀ bàbá sáàrin wa bá a ti ń wò wọ́n tí bàbá ń wo gbogbo wa yìí ìdùnnú tó tó ò sí. والخير من رؤياته قد بانا مجرد رؤيته يكفي خيرا والخير من رؤياته قد بانا pé bàbá kan wù ọ́ lásán wọn wí nǹkan kan lẹ́nu يكفي خيرا oore ni. والخير من رؤياته قد بانا في كل معنى لا يقاس بغيره. bàbá ní ká máa ka àwọn ìmáàmù àgbà ní gbogbo ìlú kọ̀ọ̀kan wọ́n pọ̀ lóòótọ́. في كل معنى لا يقاس بغيره. àmọ́ bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin. lóòótọ́ irú Ọlọ́run ni ò sí àmọ́rù bàbá àmọ́mù yìí sọ wọ́n o. bẹ́ẹ̀nà lè àhímẹ́tì. ìkàlẹ̀ bàbá míyàn bá wò wọ́n bí wọ́n ti jòkó yìí gan lásán
tí ó kọ́kọ́ wá sẹ́rù ẹlòmíì tí ó bá rí wọn rí ni pé ọba àlúwo ló jókòó yìí. bá a bá pè wọ́n lọ́ba ìjókòó wọn ò ní tako ká sọ pé ọba àlúwo ni. láàrin gbogbo àwọn àgbààgbà ìmáàmù láyé lónìí irú bàbá wa ìmáàmù yìí sọ wọ́n. wíwà láàrin wa ọrọ̀ ló jẹ́. ìdúró wájú yìí máa sọ̀rọ̀ gan àlùbáríkà ní tún jẹ́ fáwa. ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ pé gíga àwọn kan tún ga wọ́n tún wá kọjá gíga. wọ́n débi tí gíga parí sọ́wọ́n níbo nìyà yìí wọ́n níbi tí gíga parí sí ni àṣẹ gíga ńlá àlà èyí tún wá kọjá ibi tí gíga wà. bọ́lá yìí ò bá yí ọ tó sàlánì ù àkìlẹ̀ mẹ́lì ùlẹ̀. gbogbo ìwà tó bá lo mọ nǹkan kọ àrùdù yí ọ bàlágà yí ọ bọ́ọ̀ báyìí tí ì rí nǹkan kan pa bàbá wa àgbà yìí ó tí ì ní ẹsìn jáko. kò tábì. bọ́ọ̀ bá wá rẹ́ nìkan bí ma fasalul Qur'ana anhu. al-Qur'anu yukhbiruka anhu. tafsiruhu yukhbiruka anhu. bal khutbatuhu wa imamatuhu tukhbiruka anhu. àṣé ẹ̀mí gígùn tí bàbá ò ní fìnira lò. àlékún àlàáfíà fún bàbá wa ìmáàmù. járe bàbá pẹ́ jẹ́ kárí bàbá pẹ́ akẹ́ràmọ́kùnmọ́. àníṣe járe bàbá pẹ́ jẹ́ àrí bàbá pẹ́ akẹ́ràmọ́kùn. járe bàbá pẹ́ jẹ́ kárí bàbá ṣúgà akẹ́ràmọ́kùnmọ́ ò jẹ́ kárí. ọmọ Onimajesi ọlọ́njàre pé àfáwà ṣúgà à ń lọ síbi kírọ̀ Sheikh kírọ̀ Imam lẹ́ẹ̀kan náà. أعوذ بالله من الشيطان الرجيم